mi kẹ́ tún wá gbélé yìí o ẹ súnmọ́ mi kẹ́ wá gbọ́ ó ṣe pàtàkì ó ṣe kókó wọ́n ní tá a bá mọ ibi tá à ń lọ à á padà síbi tá a ti ń bọ̀ ẹ̀yin ará mi tẹ́ bá rí àdúrà tó dá lọ́wọ́ lẹ́nu ẹ máa bá mi fi ránṣẹ́ àdúrà gbóná ni mò ń sọ o àdúrà tó gbóná gidigidi tó yorùkú làlà tẹ́ bá ní ẹ kọ́kọ́ bá mi fi ránṣẹ́ sí bàbá tó ń pè ní Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ kí ló dé tí mo sọ pé kẹ́ bá mi ṣe àdúrà fún àdúrà gbígbóná àdúrà bí Ọlọ́run ṣe ń bẹ tó gò ẹ̀ ń bẹ ẹni tó fẹ́ pa wá láyé rẹ́ kọ́lọ̀ ń pa ayé rẹ̀ àdúrà ni o ẹni tó ní náà nírílẹ̀ ayé gbé kó lu akó bá wa mú lọ tó bá dọ́dọ̀ Ọlọ́run kó lọ ṣàlàyé ohun tó fi lé ayé tiẹ̀ ṣe ẹ bá mi wá àdúrà tó gbóná tó yeruku kẹ́ bá mi fi ránṣẹ́ sí bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ bàbá tó ní kó pa street níléèwé táwọn ọmọ capital of Lagos gan bèrè tàṣẹ tó máa mọ capital ibi tó ti wá wọn ọmọ history o wọn ọmọ tán o àdẹ lè bá wọn ọmọ wí torí tó bá kọ́ wọn níléèwé ló máa dúró sọ́kàn wọn bàbá Ọbásanjọ́ ló ní kó gbé history kó níléèwé o àwọn bàbá half brain àwọn bàbá functional illiterate àwọn bàbá miseducated elite mi lè pè bàbá Ọbásanjọ́ ní intelligentsia because gbogbo àwọn tó ṣoríire tó jẹ́ intelligentsia ní bàbá Ọbásanjọ́ ń fà wálẹ̀ akàn ní bàbá Ọbásanjọ́ akànni kò fẹ́ kẹ́ni kankan gòkè àwọn bàbá kẹ́ni má ní ajẹkẹ́ni má yò ajẹmọ́ni lọ́wọ́ dání àwọn bàbá ológì ní òru apaniṣẹnu mẹ́yẹ òun ni bàbá Ọbásanjọ́ o ẹ pé kí ló dé tí mo ní kẹ́ máa bá mi ṣàdúrà fún àdúrà gbóná ni o kì í ṣàdúrà kí mílíọ̀nù sí ẹ̀ tún pọ̀ sí o gbogbo tí bàbá Ọbásanjọ́ ṣe láàárọ̀ tó ti gbádùn ẹ̀ láàárọ̀ tó gba lọ́sàn tí ògo bá ń jẹ́ ti Ọlọ́run ó máa regret ẹgbẹ̀yìn ni ìkà ni bàbá Ọbásanjọ́ o kẹ́ni má ní èpè màlé òun ni bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ọmọ Joseph Oyejekwe allegedly probably supposedly nǹkan kan ló fi ṣọwọ́ sí mi lédè ẹ̀yin ará mi bọ̀ kí n tó sọ yẹn ẹ jẹ́ kí n yànnàná nǹkan ló ń ṣẹlẹ̀ sí Godswill Akpabio wọ́n lápàbíò síkì tó bá wá síkì ìyẹn wá ní kí ni ìlú dàrú tí president bá kú nílùú ìlúkìlú vice president ló ń jẹ́ o àfi ní Nàìjíríà tí Buhari kú tán lọ gbé wèrè kan wá láti Sudani tán ní kó wá ṣe replica ẹ̀ Nàìjíríà lórí burúkú báyìí tí ń ṣẹlẹ̀ ẹ lè rí nílùú torí wọ́n pé ìlú tó wọ́n ti ẹ̀ practice democracy tó bá ní president tí president bá ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí igbákejì ẹ̀ ló máa tẹ̀lé but Tinubu ti rọ́gbọ́n dá sí o ó lè gbé replica wá o látẹ̀ní ìwé à tó bá fẹ́ o olórí májẹ̀díẹ̀ amokunmẹ́kọ àgbà òṣì wọ́n lápàbíò síkì ó wá di ẹ̀kọ́ síkì ó lọ fún conference ó lọ fún check-up it is a normal phenomenon yẹn ará mi èmi tẹ́ jí ọjọ́ kan tí mo ń sọ ọ̀rọ̀ fún yín yìí 25 years ni mo ti ń nọ́ọ̀sì this or that gbogbo ayé ló mọ̀ gbogbo àwọn tó mọ̀ mí náà ń bèrè pé kí ló dé ṣọ́bìnrin yìí tó ti síkì ni ṣé mo gbọ́ra sánlẹ̀ ni mo síkì náà ní sickness is a situation it's not a permanent thing kò dé já sí kú fún mi so kí ni mo fẹ́ worry sí ẹni tó bá fẹ́ mọ̀ kó mọ̀ ẹni tó bá fẹ́ ganu sí kó ganu sí so kí wá ní lábádé
Akpabio síkì wọ́n fi pamọ́ àfi ní Nàìjíríà náà lè sọ pé government official ní síkì kan gbé jáde especially ẹni tẹ́ pè ní number 3 man ó wá síkì ó wá jẹ́ nǹkan tẹ́ máa fi pamọ́. Donald Trump of America síkì o ó ní COVID ó lọ sí hospital gbogbo ayé ló mọ̀ o kò ń ṣe nǹkan tí ò gbọ́ rí o torí ẹ̀yin amukú mẹ́kọ apọ̀dà kan wà ní Nàìjíríà tẹ́ ń gbó pamọ́ ẹ fẹ́ kọ́ mọ̀ ṣùgbọ́n tó bá já sí kúnsìn ẹ wálé ẹ gbọ́ ẹ lè mọ̀ sí àti press amukú mẹ́kọ tó ń pè wọ́n ní fourth estate of the realm tó ń lè dọ́gbọ́n mú so àwọn káwáàtì lóríṣiríṣi àfi kán máa kìsì ásìsì lóríṣiríṣi àwọn lákìsì wọ́n á fẹnu brush yẹ wọ́n ò ṣe any investigative journalism rí láti jọ́ tọ́lọ́ sí lọ́pàá Mohbad wọ́n á fẹnu glaze yẹ kò sẹ́ni tó jáde tó lọ ṣèwádìí fún bí ọdún kan kò kàn wọ́n torí pé owó oṣù wọn ló ń jà fún wọ́n dẹ̀ fẹ́ kí ìlú tòrò ìlú ti dẹ̀ tí ó ti fọ́ mọ́ wọn lórí ó ti di yánpọnyánrin nígbà tí gbogbo ẹ bá fọ́ gan wọn ò ní rántí ibi tí microphone wọn wà láti report. Dádà àbàtì tẹ́ bá ń gbọ́ ẹ̀yin náà ni mo bá wí o ìwọ náà ni mò ń bá wí onímọ̀kùmọ̀kùn rádaràda ìwọ náà ti ṣòṣèlú rí gbogbo yín la gbé wiri olè ní gbogbo yín olè ìyí tó bá lè fọwọ́ sọ̀yà bí tó ti rí 1 billion kó ṣàlàyé ẹ̀ 25 years tẹ́tí bọ́ sí gọ́ọ̀mẹ̀ntì iye owó tó ń fún iye tẹ́ ná kí ni expenditure kí ni income kí ni àwọn expenses oríṣiríṣi miscellaneous yín tẹ́fi ṣe tẹ́tù fi ní 1.9 million and billions 1.9 billion ní Nàìjíríà táwọn èèyàn 100,000 èèyàn ọmọ èèyàn ọ̀bàyéjẹ́ ibi tí mò ń bọ́rọ̀ lọ gangan ẹ̀yin ará mi tí n bá ń sọ fún yín pé àwa àti Fúlàní a lè jọ ṣe eré wo ni ajá fẹ́ bẹ́kùn ṣe eré wo lajá fẹ́ bá ẹkùn ṣe ayé náà amúnipa amúnisìn panipani pànìyàn ni ọmọ Fúlàní kẹgbẹ́ gbogbo dúkìá ayé yín kẹgbẹ́lé wọn lọ́wọ́ wọ́n ṣe máa pa yín wọ́n ṣe máa lé wọn ò ní tẹ́lọ́rùn ọ̀lẹ ni wọ́n dẹ̀ ti rẹ́yìn Yorùbá àti Ìgbò wọ́n ti rí gbá lápá ara ẹni yín ẹ̀yin lẹ́ máa ṣe fún wọn tó fẹ́ nìyẹn ṣé ẹ wá fẹ́ ṣiṣẹ́ tẹ́lòmí máa jẹ́ ó wà nú Bíbélì o pé ẹ̀ ní ṣiṣẹ́ kẹ́lòmí jẹ́ but àwọn olórí yín olórí burúkú ó bẹ̀rẹ̀ látòrí bàbá Ọbásanjọ́ olórí burúkú ni wọ́n fẹ́ kẹ́ máa ṣiṣẹ́ kí Fúlàní máa gbà lọ́wọ́ yín wọ́n wá láwọn olórí iṣẹ́ olórí nìyẹn ẹ jẹ́ ń bọ́rọ̀ lọ síbi tí mo fẹ́ lọ tí mo fi sọ yí pé ṣíṣepọ̀ àwọn Fúlàní kò ní ṣeé ṣe o wọ́n ní tabaka fi okùn sí ẹkùn lọ́rùn kàmúlájá lọ́wọ́ eléyìí ò ní ṣeé ṣe ẹkùn ni wá ayé náà làwọn Fúlàní a lè bára wa ṣe wọn wá ní sẹ́kùn wa kan sọ wájú ológbò ìyá àgbà kó máa fún wa lẹ́ran dídín jẹ ẹ jẹ́ n ṣàlàyé nítorí mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lẹ́nu mo kàn fẹ́ já yín sí ni ẹ̀yin tẹ́ wà on the fence tẹ́sí ń sọ pé ẹ jẹ́ ká ṣe máa wò ó ná àwọn yíwà padà Fúlàní ò ní yíwà padà wọ́n túbọ̀ ń le koko sí níbi ojú ẹja gbogbo ẹ̀yin tẹ́ ní Fúlàní máa yíwà padà ojú yín náà máa ṣe máa pa 9 10 tẹ́ ẹ̀ bá ṣọ́ra ṣe wọ́n á panu ẹbí ti yín náà ẹ dìde kẹ́ gbóhùn sókè lílọ ló ń gbẹ̀yìn bọ̀yìnbọ̀yì kí Fúlàní lọ kó kọrí sí Sahel desert tó ti wá ọmọ inú igbó ni wọ́n àwọn àtẹranko lọ́jọ́ ń jẹ̀wọ̀ ìran Yorùbá ò súnú igbó o à ń dákó ń bẹ̀ ni o ibẹ̀ nílé Fúlàní ẹ jẹ́ kó lọ àwọn ọmọ Bedouins ni wọ́n àwọn lọ ìran Berbers àwọn ìran Saudi Arabia tó ń lé jáde àwọn ọmọ àlè tó ń lé jáde ní Saudi Arabia tó wọ́n fẹ́ jọba sí wa lọ́rùn
wọ́n kóra wọn wá láti Mauritania wọ́n wá fẹ́ dọ̀gá sí wa lọ́rùn dátà bàbá Ahmed Mauritania ló ti wá o wọ́n ń ṣe Nigerians o Mauritanians ni wọ́n yìí tó wá láti Libya ńkọ́ Buhari yín tí gbogbo yín ń pariwo ọmọ Niger ni ìyá ẹ̀ náà pè ní Kanuri tí gbogbo yín wá tẹ ganu sí lọ́rùn tẹ rọgbà tí bàbá yín bàbá T-Pain ó gbé wọlé pẹ̀lú 35 billion ní ẹ̀yin ará Èkó tó bá yí pé mo lágbára ni o màá máa fún yín lẹ́gba ní kọ̀ọ̀kan ni o torí pé dàbí ẹni pé sawdust wọ́n ti ọpọlọ tó pé wọ́n ti kókó ọ̀nbẹ ó dàbí pé sawdust ló kù nínú bírèèdì yín eléyìí á wá afọwọ́dì gba yín létí tọ̀wọ́n á wá afọwọ́ tún yín sọ̀hún àwọn ọmọ Ìgbò gan sọ pé àwọn máa gbalẹ̀ yín lọ́wọ́ yín ni kí lẹ ṣe sí ẹ fẹ́ ganu kalẹ̀ bíi Wàsíù Àyìndé ẹ fẹ́ ganu kalẹ̀ sí wọn lọ́rùn wọ́n gbà lọ́wọ́ yín wọ́n fi yín wé ṣende àyàfi kó rí yín pé tẹ́ bá jẹ́ kó gbalẹ̀ bàbá ńlá bàbá yín lọ́wọ́ yín àwọn alálẹ̀ àtún fún yín lẹ́gba ni ẹgbọ́n tí mo wí ìjà yẹn ni ò tí ì tán ní Israeli àti Palestinian o èmi ni mo nílẹ̀ ìwọ ló nílẹ̀ ṣé Ìgbò ló ní Lagos eze lẹ́ ń jẹ ní Lagos àbí ọba ṣé ní Abakaliki Nnewi Enugu ṣọ́ọ̀bà ló ń jẹ́ ń bẹ̀ àbí eze torí gbogbo yẹn sọ pé ẹ fi wọ́n lẹ̀ ẹ̀wọ̀n build àwọn wọn lọ build ẹ̀ kò ní dá fún bàbá ńlá kò ní dá fún pọ̀nrípọ̀nrí ẹni tó bá sọ pé Ìgbò ló build kíní tó bá build Lagos kílẹ̀ tó build ìlú tí wọn kọ́ tó wá kọrí sí Lagos torí pọ́n ti rí pé Lagos ní ilé ajé ibẹ̀ lọ́mọ ti rọ́jà wọn tà wọ́n wá ń kọ́ owó wá wọ́n wá ń ralé wọ́n wá ń ralẹ̀ wọ́n ń kàjóòlù yín wọ́n manipulate yín kẹtàlé bàbá ńlá bàbá yín ẹ wá ta fún wọn tán wọ́n máa gbórí a máa gbẹ́sẹ̀ sí yín lọ́rùn wọ́n ní kẹfù kẹ́nìṣù ṣé ń tẹ́ fẹ́ nìyẹn ẹ̀yin ọmọ àlè tẹ́ǹtalé bàbá ńlá bàbá yín etí yín máa di ojú yín ti fọ́ ẹ̀ ríran ojú inú yín ti fọ́ ti ta nìkan ló kù ẹ̀ rí nothing wọ́n á gbà lọ́wọ́ yín wọ́n á tún fomi ṣàn yín lọ́wọ́ Fúlàní ń pa yín ẹ̀ ń pariwo Ìgbò gan agbalẹ̀ lọ́wọ́ yín ẹ lọ sí gbogbo Abẹ́òkúta Ìbàdàn gbogbo bẹ̀ làwọn náà ti rà mọ́ yín lọ́wọ́ mélòó ló lọ sí Abakaliki mélòó ló lọ sí Nnewi mélòó ló lọ sí Abia mélòó ló lọ sí Enugu Ọ̀hábá tó lọ ralẹ̀ tó lọ kọ́ mansion síbẹ̀ tó wá ń pàṣẹ fún wọn pé wọn ò gbọ́dọ̀ sọ Ìgbò pé wọn ò gbọ́dọ̀ sọ Ìgbò Yorùbá ni kó máa sọ àwa wí tó àwọn wèrè kan ipe Nigeria belongs to everybody irọ́ lẹ pa o ibi tán bá fi àtolúkálukú sí ni kó jókòó sí o irọ́ lẹ pa Lagos does not belong to everybody ẹ lè wá bẹ̀ kẹ wá tajà níjọ́ tásìkò bá yá kò sẹ́ni tó máa kọ́ yín kẹ tó gbẹ̀rù yín kẹ tó lọ sílé bàbá ńlá bàbá yín Dangote gan ariwọ̀n ẹ̀ ó fẹ́ ra gbogbo Èkó ó ń ṣe òun kọ́ refinery bàbá ńlá bàbá ẹ̀ ló lè kó ni kò ṣe gbé lọ sí Kánò kó lọ dá sí Kánò kó lọ fi yẹ Kánò sí ó fẹ́ gba citizenship Lagos àwọn ọmọ àlè tá àmọ́ bí tán ti jẹ̀wà tọwọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ tán fẹ́ máa tẹ̀ báṣubàṣu rádaràda thanks o bàbá Ọbásanjọ́ bàbá ọmọ àlè bàbá Ọbásanjọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí I'm speaking Yoruba, the indigenous language of the Africans. Yoruba. It is called Yoruba, it's not Chinese. My grandchildren are learning Chinese, but I don't speak Chinese. Ṣálọ́rọ̀ kan yára mi ìtàn tí mo fẹ́ sọ tẹ́ máa fi torí wọ́n máa fi jí tá máa fi mọ̀ wípé láti bẹ̀rẹ̀ kan ṣe làwọn àti Fúlàní ò lè ṣe ọṣẹ́ o. Àwọn ọmọ àlè kan ló fẹ́ sọ orun wájú wa pọ̀ mọ́ ti pàkọ́ after tí Brit kó tó ti sọ not protectorate mọ́ South protectorate àwọn olórí burúkú kan nínú wa náà
wọ́n fẹ́ fọ̀já so wá a máa já ni a máa tó ni ó máa wó dànù ni. wọ́n ní 1967 wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́mi náà sí ni o ní 1967 tribunal civil war fẹ́ ṣẹlẹ̀ Gawon Major General Yakubu Gawon wọ́n ló pe bàbá wa ẹni rere ẹni ọ̀wọ̀ late Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣóhun ni finance minister ó pè àwọn Fúlàní fortunately ọmọ Yorùbá soldier kan wà ńbẹ̀ òun là ń pè ní Benjamin Adékúnlé tí àwọn gbogbo èèyàn mọ̀ sí Black Scorpion mo gbèdì fún ọmọ kọ tí ọmọ Yorùbá ogún tó bá rí bíi ti bàbá yẹn gbogbo mọ̀kùmọ̀kùn rádaràdà yánnayànna táwọn Fúlàní bá wá dánwò wọ́n ti kọ́wọ́ ọmọ baṣọ ọ̀tọ̀ máa lè lókùn sí yìí o àwọn tó ń gba àbẹ̀tẹ́lẹ̀ tó ń gbà bọ̀dẹ̀ fún wa nínú military ni ní legislator ni o àwọn lókùn sí yìí o ọmọ àlè ni wọ́n o wọn ò mọlé baba ńlá baba wọn o ẹ jẹ́ ń bọ́rọ̀ bọ̀ ológun ṣálọ́rọ̀ kan ẹ̀yin ará mi nígbà tán dé meeting we have Supreme Council meeting ni I don't know what they call it but wọ́n ní kò wọ́n ní pé wọ́n jọ ṣá pé kí la máa ṣe sí ọ̀rọ̀ Odúmẹ́gun Ojukwu Emeka yìí concerning gbogbo wàhálà tó ń gbé wá pé òun fẹ́ gba Biafra ẹ wò gbà tó Ojukwu ti ń sọ ipa lè bá Fúlàní gbé o àwa Yorùbá ọmọlúàbí aló tí o ẹ jẹ́ ká dúró pọ̀ ẹ jẹ́ ká ṣe pọ̀ ẹ kò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká dàrú ẹ má jẹ́ ká dáwó ṣàfẹ́ dàrú sí yín àbí àṣìfẹ́ jókòó sínú ìyà inú slavery encampment láwà tá a bá sọ tọrọ fúnra wa a máa pẹ́ tọpẹ́ a máa pẹ́ bí tọpẹ́ slavery the useless document tó ń pè ní constitution 68 exclusives ló wà ń bẹ ó mìíràn pé intanet ẹ lè fọwọ́ kàn bẹ̀rẹ̀ tàṣẹ tẹ́ máa debate ta ló kọ Abdulsalam functional illiterate ló gbé lọ́ọ̀kalẹ̀ fún gbogbo intelligentsia half of gbogbo Ondo PhD ni wọ́n Èkìtì ńkọ́ oní double master double PhD wà ń bẹ Abdulsalam àwọn ọmọ àlè tí pé Kùránù nìkan lọ́kà òun ló ń kọ constitution fún yín how many lawyers wọn lọ́jọ́ kò náà kọ àwa àgbà lọ́wọ́ wọn wọ́n wá sọ wá di ẹran àmúso wọ́n sọ wá di mọ̀mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde wọ́n ti sọ yín di mọ̀mọ́ kalẹ̀ kẹ́kọ̀ọ́ má ṣe mú mọ̀mọ́ kalẹ̀ ẹ ti di gọ́ọ̀n sọ̀hún fún Fúlàní Ìgbò gan ṣe gbàsgbòs fún yín ẹ lè sọ̀rọ̀ mọ́ ọdún kan lélẹ́ni tí mo ti sọ pé ẹyẹ jẹ́ màálùú Fúlàní wọ́n fi ń gba agbára lọ́wọ́ yín ni wọ́n fi ń gba làákàyè lọ́wọ́ yín ni wọ́n fi ń gba ìgboyà lọ́wọ́ yín ni ẹ lè rorí mọ́ tẹ́ bá ti ń jẹ màálùú Fúlàní because wọ́n ti ṣiṣẹ́ sí lára wọ́n ti ṣiṣẹ́ sí màálùú Fúlàní lára o ohun tí gbogbo yín ṣe ń wò bí góòn sọ̀hún nìyẹn lẹ́yìn tí Fúlàní ṣe tiẹ̀ tán bàbá yín tí pènì náà tún dé yín ó dé yín mọ́ kótó ó ti fi kọ́kọ́rọ́ dé yín ó ti fi sápò àdúrà tẹ́ máa gbà ní kápò yẹn já kẹ́ mú kọ́kọ́rọ́ kẹ́ ṣílẹ̀kùn agbárí yín o bàbá tí pènì ti dé yín o ẹ̀yin ọmọ Yorùbá òdodo ó ti dé yín ó ti fokùn okùn àwọn ayé ó ti fi dé yín okùn ayé bàbá Tinubu ti dé yín ó ti gbé ejò kó bòrò àwọn ejò ayé ó ti fi ṣán yín jẹ gbogbo yín tẹ́ bá go against ẹ ó máa ṣán yín jẹ ni àfi kẹ́ ké pe Ọlọ́run o àfi kẹ́ pe Almighty Father àfi kẹ́ pe ẹ̀jẹ̀ Jésù ẹ̀yin mùsùlùmí ẹ lọ ké kírésì ìlà fi kùrẹ́ṣì ẹ lọ ké
ẹ lọ ké tàbátì àdá yín o ẹ lọ ké yàsín kẹ́ lè bọ́ lọ́wọ́ bàbá Tinubu ó ti dè yín tẹ́ ẹ bá ṣọ́ra ṣe bàbá Tinubu á jẹ tọ́ta mọ̀mọ́ yín lórí bẹ́ẹ̀ ni mo sọ torí tó ń bá bọ̀ yìí kò sí nǹkan kan tí kankan nu yín máa ṣe àfi tẹ́ bá gbéra àdúà kí Ọlọ́run kó fi àdúà yín kó fi re bọ́ kó fi já dànù kó fi yọ sọnù tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ará mi bàbá Tinubu ò lọ sẹ́ni ìwé à ó máa dúró lórí àpèrè ní 27 ẹni tó bá máa kú ni o àwa tá máa kú la máa kú o bàbá Tinubu kò ní fi ẹ̀rọ lọ sẹ́ni ìwé à ó dẹ̀ ti mí nìyín gbogbo pọ́tì tẹ́ bá dálẹ̀ ó máa fi móòlù sí àwọn tó máa jẹ yí lẹ́sẹ̀ ń bẹ̀ tó máa pretend pé ìkọ̀kan náà làwọn gbogbo wọn ló máa bàbá Tinubu ti ṣòwò ní ó ti kówó ẹ̀jẹ̀ dání tó máa fi bribe gbogbo ayé kiri nìyẹn gbogbo èyí tẹ́ ń gbowó bàbá Tinubu ẹ ti wọ́ ga o ẹgbọ́n tí mo sọ fún yín ẹ ti wọ́ ga o gbogbo èyí tí bàbá Tinubu bribe 50 million ní 100 million ní owó ẹ̀jẹ̀ ló ń fún yín o owó ẹ̀jẹ̀ owó tiẹ̀ tó ń fún yín owó ẹ̀jẹ̀ ni ẹ̀yin tẹ́ gbà ẹ máa pínú yẹ ẹ jẹ́ kí n sọ reason fún yín tí àwa àti Fúlàní ò lè jọ dúró pọ̀ sẹ́ ọdún mọ́kànlá lé ní 100 ọdún láti wà together tó ń pè ní amalgamation ó ti expire as far back as year 2014 gbogbo ẹ̀yin sansan brain tẹ́ pera yín ní lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà emeritus níbo lẹ wà látọdún 11 ìyẹn pé ẹ mọ̀ yí pé amalgamation 100 years ni it's a treaty for 100 years 100 years ti yóò ti pè láti ya 1914 arithmetic àti mathematics yìí ń ṣe ní bó ṣe wọ́ tó ní kélẹ́gì amalgamation ó ti expire látọdún 11 wẹ̀yìn ara mi gbogbo àwọn lọ́ọ̀yà Nàìjíríà àwọn amukun mẹ́kọ àwọn ológì ní òru àwọn àbúrò bàbá Afẹ́ Babalọ́lá àwọn kọ̀líìgì Fẹ́mi Fálànà wọn kàn máa pariwo ni wọn a máa pariwo la máa gbọ́ bọ̀ tán bá rí contract 100 million yẹn ló máa fẹ̀ fún sí ló máa fàyà sí wọn ò fẹ́ gbà àwọn aráàlú sílẹ̀ wọn ò fẹ́ touch exclusive wọn ò fẹ́ gbẹ́ anybody lọ sí ICC oníyà yín ló máa jẹ èyí tó jù ọmọ tó ní ìyá wọn ò ní sùn lọ́rọ̀ gbogbo yín ẹ̀yin gan ò ní fojú korùn àti jọ̀wọ́ ṣòkòtò kan náà ẹ̀yin ará mi mo ń bọ̀rọ̀ bọ̀ ọlọ́gùn o wọn nígbà tí Yakubu Gowon tó wá pe meeting bí a Supreme Council meeting ni bàbá wa ẹni ọ̀wọ̀ ẹni ẹ̀yẹ ẹni ògo late Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó wà ní meeting yẹn because òun ni the finance minister tọ́mọ̀tì ẹ̀ máa jagun finance minister ló máa mọ bó ṣe máa tó èló ló máa lọ fún ammunition èló ló máa ná fún eléyìí and so on bàbá wa Awólọ́wọ̀ ló wà ń bẹ̀. níbi táwọn àmì ti péjọ tí Gowon wá ń bèrè pé kí la máa ṣe sí ọ̀rọ̀ Emeka Odumegu Ojukwu yìí wọ́n ń pe Fúlàní kan bí Fúlàní bí Haúsá ni wọ́n ń pe ní Uthman Katsina or Haruna Katsina Katsina ṣá lórúkọ ẹ̀ ló bá sọ pé kí ló ń bọ́dà sí kán jẹ́ káwọn sọ bọ́ǹbù kan àbí méjì sí ilẹ̀ Ìgbò kán pa gbogbo wọn run àtọmọdé àtàgbàlagbà àtobìnrin àtọkùnrin. Haruna Katsina yìí o inú ológun ló wà o
nígbà tó sọ bẹ́ẹ̀ bàbá wa late Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọba dáhùn pé ìyẹn ti wà too catastrophic alẹ́dà ìyédè ìyẹn ò ní ká ju bọ́ǹbù ká pa gbogbo wọn náà ìyẹn ti wà too inhumane. That's not mankind. Tí lọmọ Fúlàní gbọ́ bẹ́ẹ̀ sí Katsina Baruna Katsina ni or whatever Katsina tó jẹ́. Ẹ̀yin ará mi ọmọ Yorùbá ògidì wọ́n ní tí ò bá tó bẹ̀rù ṣé kò tó ṣáájú ni. Ọmọ sójà yìí dẹ̀ dìde ó súnmọ́ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó dẹ̀ gbé ìgbàtí fún wọn. Ṣẹ́gbọ́n tí mo wí fún yín ọmọ sójà Fúlàní bí Haúsá ní bí Fúlàní ni ó dẹ̀ dìde lójú ẹsẹ̀ níbi tí gbogbo èèyàn wà ó dẹ̀ súnmọ́ bàbá Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó gbé ìgbàtí fún wọn. Ẹ̀yin ará mi o ṣáwọn tẹ́ fẹ́ ká bá ṣe nìyẹn. Ibi tí bàbá Awólọ́wọ̀ ti ní ìbẹ̀rù lára sí tó ní dignity sí tó ní poise sí tó ní integrity sí ta ló bí bàbá ńlá bàbá èrè kó nawọ́ kó lóun fẹ́ gbá wọn létí. Ọmọ Fúlàní yìí gbá wọn létí o ó gbá bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní etí kan ó gbá wọn ní ìfọ́tí kan. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ògbójú ọdẹ nínú igbó orúmọlẹ̀ ò tí tán lórí ilẹ̀ Yorùbá. Ẹgbọ́n tí mo wí fún yín mo dúpẹ́ mo ṣe sàdánkátà sáwọn baba ńlá baba wa yí pé onígboyà ó sì wà lára àwọn ọmọ Yorùbá táwọn kan bá tiẹ̀ ti tà wá. Ní ìbọn ṣe gbá bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ létí wọ́n ní Benjamin Adékúnlé ó wá wò pé àbò lórí burúkú leléyìí kẹ̀ bàbá àtàwọn ọ̀gá àtàwọn ṣáwọn lọ gbá Balewa létí àbí Sàdáúnà yín létí ni ó wá ń gbá olórí Yorùbá àtàwọn ó wá ń gbá létí bí Benjamin Adékúnlé náà ṣe dìde nìyẹn tó sanwó èrè yìí létí kò wá fún létí kan o bí tí mo láìkì ẹ̀dẹ́ nìyẹn nítorí bẹ́ẹ̀ mi náà ṣe rí nìyẹn tó bá fún mi létí kan máa fún ẹ ní 6 Kìrìsìtẹ́nì ò sọ pé tó bá fọ́ mi létí kí n fọwọ́ ra kí n máa lọ. Benjamin Adékúnlé fún ní 3 ó tún fọ ìbọn yọ máa pa ẹ́ dànù àbóyá wèrè ni àbọ̀ ògbádùn ni bàbá tèmi bàbá tiwa lórílẹ̀‐èdè Yorùbá ló fọ́ létí bẹ́ẹ̀ ń pé ó fọ́mọ ọ̀dọ́ ẹ létí kò ní dáa fún ẹ. Benjamin Adékúnlé náà wọ́n ló fún ní 3 ó tún fọ ìbọn ìyọlápò kí Gawon tó sọ pé kán pẹ̀tù sí. Ẹ̀yin ará mi eléyìí tó ṣẹlẹ̀ yìí 58 years ni o 58 years ló ti ṣẹlẹ̀ láti 1967 ṣe rí bí Fúlàní ṣe wá ń ṣe nísìn tó bá ti jẹ́ pé láyé ìgbà yẹn láti jẹ́ kí Ìgbò lọ kí Fúlàní lọ káwọn ọmọ Yorùbá dúró àní máa rẹ́gbẹ̀ẹ́ tá à ń rí yìí o àní rí ìwọ̀sí tá à ń rí yìí àní rí o ẹ̀yin ará mi ṣùgbọ́n àgbà wọn láyè Fúlàní ni wọ́n apọ̀dà ni wọ́n amùsùà ni wọ́n olórí ikúgbe ni wọ́n olódo ni wọ́n ọ̀dẹ̀ ni wọ́n olóòórùn ni wọ́n àwọn olóòórùn ló ń rúlu wá ń sìn yìí o apọ̀dà wọn ló ń rúlu wá o ìlú wọn ò ṣe é rí ṣùgbọ́n wọ́n ti fa ìlú tí yín náà kalẹ̀ o wọ́n ti fà yín sẹ́yìn 100 years back. Nigeria is now recorded as the 2nd poorest in the world. Wọ́n láwọn lọ́wọ́ ló ní cancer jù Nigeria ní the dirtiest country in the world. Wọ́n lẹ́yìn náà tún gbé ẹgbẹ́gbò kẹta àbí kẹrin. Nigeria tẹ́bí mọ́ ń gbà kan Lagos state dàbí London ní gbogbo èèyàn ló fẹ́ wá sí Lagos torí náà làwọn ọmọ Igbo
wọ́n ṣe wá ganu kalẹ̀ tí wà ní Lagos tán làwọn ní because wọ́n mọ̀ pé ilé ajé ni sophisticated people ló wà ní Lagos wọ́n làwọn ní àwọn náà nífẹ̀ẹ́ náà wọ́n làwọn ní Ilé Ifẹ̀ ṣùgbọ́n wọn ò lè develop lu wọn kọ́ jókòó síbẹ̀ kọ́ máa pọ̀rọ̀ ajé wọn wá nǹkan ní nǹkan àwọn náà wọ́n lójú kòkòrò wọ́n lọ Kánò wọn láwọn náà àwọn fẹ́ lọ jókòó bẹ́ẹ̀ wọ́n ti lọ Ghana wọ́n ti ń lé wọn wọ́n ṣàn gbà kùkù káàkiri ṣùgbọ́n èyí tẹ́ wá ní Lagos tẹ́lẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Ondo tẹ́ wá ń fi ṣe yàlà yòlò tẹ́ fi ṣọmọ kọ́ ọmọ àlè ẹ̀rẹ́ǹtì lè yín fún wọn ní 5 million wọ́n fi 5 million yín pa 500 billion lè báyìí Fúlàní gbé o mo ti ń kìlọ̀ fún yín tipẹ́ ká ní pé a ti kọ́wọ́ ọmọ wọn bá ṣọ́ 50 years 40 years 30 years ago gbàgbọ́sì tí Fúlàní ń ṣe fún wa ń sìn wọn ò ní bí bàbá ńlá bàbá wọn re ká ní pé ọdún kẹkànlá láti gbé playcard jáde tá máa sọ pé amalgamation has expired. We don't want to be with anybody. We want to be a sovereign nation. There is no homogeneity between Igbo, Yoruba, between Yoruba and Fulani, between Igbo and Hausa. So let everybody go to his or her tent. To the tent all Nigerians ṣùgbọ́n àwọn amukumẹ́kọ àwọn miseducated elite àwọn intelligentsia morons àwọn ọmọ tí pèèní àwọn lákìsì as lickers as seekers as robbers treasury looters wọ́n láwọn ò fẹ́ lọ orí wọn Nàìjíríà làwọn máa kú sí mo bá yín ṣe àmì ibẹ̀ lẹ máa kú sí torí n tẹ́ fẹ́ nìyẹn ibi tẹ́ máa bá lọ náà nìyẹn Ọlọ́run lọ́run ti pín o ẹ bá fẹ́ tẹ́ bá kọ̀ tẹ́ ganu sí wọn Nàìjíríà ló máa rẹ́yìn yín o tẹ́ bá ní wọn Nàìjíríà yẹn lẹ́yìn fẹsẹ̀ mo bá yín gbà ládùúà wọn Nàìjíríà lè máa kú sí àádé ilẹ̀ lérí Yorùbá nation yẹn Odùduwà republic wa à ní rí yín kì í ṣe pé o à ní rí kankan náà yín bó ṣe máa rí nìyẹn Bíbélì mi ní kí n sọ̀rọ̀ káṣẹ́gun gbogbo ẹ̀yin tẹ́ ní wọn Nàìjíríà lẹ́sìn fẹ́ wà wọn Nàìjíríà lè máa bá lọ o I don't know how it's going to happen but that will be the case. That will be your judgment, your sentence. One Nigeria yẹn lè máa bá lọ. Àwa á dẹ̀ kó àlàáfíà àti ọrọ̀ wa á lọ sórí Yorùbá nation. Odùduwà republic àbí tí tó bá wùn àtà bá fẹ́ pè. Bí Arúbá ni bí Lárúbá ni tó bá wùn àká pè. We must live one Nigeria. Lè bá wọn jẹ́ o. Ẹ wò gbà tí Fúlàní tí ń jágọ́mú so tí Azan Katsina mo rántí orúkọ ẹ̀ kì í ṣe Haruna Azan ni Azan Katsina tó ń fún bàbá Awólọ́wọ̀ ní ìfọ̀tí ìjẹ́ kankan nu ọmọ Yorùbá lè lọ kó lọ fọ́n Sàdámù náà Sókótó létí àbí kó lọ fọ́n Tafawa Balewa létí tí wọ́n ní gbé orí ẹ̀ bọ́lẹ̀ ṣé ẹni Yorùbá or Igbo for that matter a lọ gbá Tafawa Balewa létí tí wọn ò ní pa síbẹ̀ kan sọ di sèré àbí Sàdámù náà lè máa lọ fọ́ létí tẹ máa wá padà sílé yín láyọ̀ àtàlàfíà ìsìnní kan ní Fúlàní tí ló ti ń tọwọ́ bọ̀ wá lójú o ṣùgbọ́n gbogbo ẹ̀ mọ́ra we are the decent ọmọlúàbí yìí sí wọ́n ti fẹ́ sọ yín di dìdìrín o wọ́n ti fẹ́ sọ yín di akíndánedáné wọ́n fẹ́ sọ yín sí go on sọ́hún wọ́n fẹ́ gba sátidé lọ́wọ́ yín kan gbé Sunday lẹ́yìn lọ́wọ́ kẹ́kọ̀ọ́ máa ṣe mú níbo là ń mú lọ àwa mú don do àwa wí tán
ẹ fi lẹ̀kẹ̀ sọmọ tí yín lọ nídìí bàbá T-Pain Bọ́lá Ahmed Tinubu ìyẹn náà tún já wẹ́lẹ́wẹ́lẹ́ orí ọmọ tuntun ti fọ́ orí àgbàlagbà ti sán orí arúgbó ti wọ́ dànù ṣé n ta fẹ́ ganu ti lọ́rùn nìyẹn kàn máa mú wa pa one by one kà máa pariwo ariwo là ń pa mo ti sọ fún wa pé ohun tó ju 4 AK-47 lọ ó wà èmi ni mo sọ bẹ́ẹ̀ ohun tó ju AK-47 lọ wà tẹ́ bá bí mi màá sọ fún yín ẹ bí mi kì í ṣe lórí àpèrè yìí ohun tó ju AK-47 lọ wà wọ́n á gbé ìbọn yẹn sí orí ara wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní para wọn wọ́n á máa dú wọn nírí tó lé wọn wọ́n bá fẹ́ duwọ́gbó kan duwọ́gbó tán bá fẹ́ wọnú omi kan wọnú omi tán bá fẹ́ pokùnso wọn pokùnso but tá bá ń pariwo tá ń ganu tá ń ké wọ́n á tún pa gómọ̀ ṣàdáyà sí wa lára wọ́n á pa don't be naughty tó bá jẹ́ pariwo la fẹ́ máa pa yìí tẹ́ bá tún mú ẹ̀ tún máa ṣe fídíò wọn torí wá bá pé ṣé tí Fúlàní bá pa wá ẹ rí wọn ṣe rí wọn ẹ̀yin ọmọ Yorùbá ògidì tẹ́ bá rà wọn tó ń ṣe yín lọ́ṣẹ́ ẹ tún ga fídíò ẹ máa ṣó gbogbo ayé ṣébi tá gbọ́n sí náà ni Ọlọ́run má ṣe wá ní gọ̀ǹgọ̀ṣù Ọlọ́run má ṣe wá ní gọ̀ǹgọ̀ṣù ẹ̀yin ọmọ Yorùbá a máa ń kọrin gbà yẹn gbà táwa ń kékeré ní gọ̀ǹgọ̀ṣù bó o ṣe gbọ́n tó náà ló gọ̀ tó gọ̀ǹgọ̀ṣù Ọlọ́run má ṣe ẹ̀yin ọmọ Yorùbá ní gọ̀ǹgọ̀ṣù bẹ́ẹ̀ bá rí wọn bí tó ti ń ṣe yín lọ́ṣẹ́ tẹ rí wọn ẹ mọ tẹ máa ṣe ẹ má fídíò nǹkan kan fẹ́ anybody àwọn náà ò fídíò bọ̀sí nǹkan tó ṣe ń fídíò ni pé wọ́n fi intimidate yín pé ṣe rí nǹkan tá à ń ṣe fún yín tẹ́yìn bá rí wọn mú ẹ má fídíò wọn ẹ joyè ṣẹnu jẹ́jẹ́ mutí ẹ ṣẹnu yín jẹ́jẹ́ ẹ dẹ̀ mutí yín tó bá mú 2 balẹ̀ tẹ́ bá ráyè kẹ́ mú 50 balẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín o tó bá mú 2 balẹ̀ ẹ mú 50 balẹ̀ wọ́n ní tó lè bá jà ìlú méje ló máa fi san tán bá jà wá lólè ìlọ́po ní ká fi gbà lọ́wọ́ wọn nígbà tí mo wà ní kékeré tó bá tẹ̀ mí mọ́lẹ̀ lẹ́ẹ̀kan máa tẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́fà màmá mi máa ń béèrè ọmọ mi kí ló dé tó tẹ onítọ̀hún mọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́fà mo ní tí bá tẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan á padà wá tún á tẹ̀ mí mọ́lẹ̀ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n nígbà tí mo tẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́fà á rorí kó tó padà wá torí tó bá padà wá fún mi lẹ́ẹ̀mejì máa tẹ ẹsẹ̀ yẹn tẹ́jẹ̀ máa fi jáde ni torí náà obìnrin ẹgbẹ́ mi ò kí ń bá mi jà o àjọ máa nọra wa pa síbẹ̀ ni o tó bá jẹ́ pé gbàsígbòsì tí Fúlàní ti bẹ̀rẹ̀ sí ní ṣe fún wa à ń dá padà ni kán fọ́ wa létí ká fi gbárùn fún wọn wọn ò bí pọ̀n rí bàbá ńlá utumandan fódìò bàbá ńlá bàbá wọn re kán máa dán nǹkan tó ń dánwò ń sìn òtún bá gbá wa létí àyítòsí fún wọn tán bá gbá tọ̀tún àgbọ̀rùn wa fún wọn wọ́n wá ń gé bọ́ wọ́n ń dìmáàndì àwọn fẹ́ 100 billion àwọn fẹ́ ta ló fẹ́ sanwó fún lórí burúkú wọn àwọn ọmọ ọ̀lẹ ta ló fẹ́ fún wọn lọ́wọ́ iṣẹ́ kí ni bàbá ńlá bàbá wọn ṣe lẹ̀ kì í ṣeṣẹ́ àpàyàn ni bàbá wọn ṣe ni kì í ṣeṣẹ́ àpàyàn ni Usman Danfodi ò ń ṣe pa gbogbo àwọn Haúsá iṣẹ́ kí ló ṣe lẹ̀ tó fẹ́ jèrè olórí burúkú inú kòtò tó wà inú iná tó wà tó ń jóná bíi gúgúrú àwọn olórí burúkú ọmọ Yorùbá tó fẹ́ ganu kalẹ̀ ti Fúlàní ẹ̀yin náà máa jóná dànù ni o ẹ máa jóná ẹ wo Ọlọ́run ti ń kọ ìyá yín kì í ṣe pẹ́ẹ̀nì ló tiẹ̀ fi ń kọ́ ń sìn pẹ̀lú iron kò ní parẹ́ ẹ jẹ́ babaláyà gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú pé kí Fúlàní máa pa wá kán máa gbé wa pa kán máa rẹ́pù ọmọ kán máa pa àgbẹ̀ gbogbo yín lẹ máa rí ikú òjijì ẹ máa rí iye gbogbo yín tẹ́tìtẹ̀
tẹ́ẹ̀dì tẹ mọ́ àwọn ọmọ Yorùbá ẹ ti pa Abíọ́lá ẹ ti gbowó Nàdẹ́kò ẹ ti pa Rótilé ẹ ti pa bàbá Bọ́lá Ìgè ẹ̀yin amukú mẹ́kọ ẹ̀yin tẹ pé ra yín olórí burúkú nìyín ẹni àná nìyín ìka ẹ̀dá nìyín kẹ́ni má nìyín ẹ máa bá Ọlọ́run ní ẹsẹ̀ ìgbèjì èmi ni mo sọ o ọmọ aláṣẹ ni mi Ọlọ́run ní kí n sọ̀rọ̀ oníkàṣẹ́gun mo pa lẹ́sẹ̀ lẹ́nìí gbogbo èyí tẹ́ ń dààmú wa tẹ́ ń dààmú àwọn èèyàn ọmọ Yorùbá ilẹ̀ máa gbóná ni a máa jó yín ni tóòrùn bá jáde a máa sán yín ni òṣùpá apa dẹ̀ndẹ̀ sí yín lára ìràwọ̀ yín tẹ́ fẹ́ kó tàn tẹ́ fi ń pa àwa yẹn Olúwa máa pàdé mọ́ yín lórí ni àtẹ̀yìn àtàwọn ọmọ yín torí ayé tiwa ẹ ń ba ayé ti àwọn ọmọ mẹ̀kúnnù jẹ́ ẹ fẹ́ fi tún ayé àwọn ọmọ yín ṣe irọ́ lẹ́pa bàbá tí pènì sotiri àbíbá àti ẹ àbíbá tó yín dàmọ́lá ẹ sotiri wàá ná 2 billion kò ní bọ́nú ẹ̀ ṣó bọ́nú ẹ̀ ṣó lọ́kì owó tó yẹ kó ná fún 50 ọmọ Yorùbá ó fẹ́ ná lórí ọmọ kan kò lè fùnà irọ́ ló pa gbogbo owó tẹ fi tọ́mọ àti ilé tẹ fi táwọn ọmọ yín tẹ́ ń fìyà jẹ àwọn ọmọ mẹ̀kúnnù tán dìsáàbù ẹ̀ ìrì ló máa wó o ibikíbi táwọn ọmọ yín bá wà ṣán dùn yín nú ni ṣé wọ́n dùn yín nú ni àwọn ọmọ àpáta dìde náà ló ń gbórúkọ orúkọ Nàìjíríà yìí náà ga àwọn ọmọ àtàpáta dìde mélòó náà àwọn ọmọ yín lọ sóríire náà ẹ kàn náwó dànù ni torí pé kí ni ìdí àbòsí tẹ́ńbẹ́lẹ́kún ète lẹ fi náwó yẹn lé wọn lórí ẹ rí àwọn ọmọ mẹ̀kúnnù tó fẹ́ kàwé tó ń ṣe this tó ń ṣe that ẹgbẹ́sẹ̀ sí wọn lọ́rùn ẹ̀yọ́ ń breathe àwọn ọmọ yín wọn ò lè rí ọ̀nà gbégbà wọn ò lè rí ọ̀nà gbégbà kò ń ṣèpè ó wà nínú Bíbélì ni ẹ̀yin ọmọ nǹkan tọ́lọ́run ṣe fún King Saul ni ọmọ Kish ọmọ ìran Benjamin tó wá láti ara Jacob tó wá láti ọmọ Isaac àbí Isiaka tó wá láti ọ̀dọ̀ Abraham tẹ́ ń pè ní Ibrahim ẹ lọ bèrè nǹkan tọ́lọ́run fojú King Saul rẹ̀ ó pa grandchildren ẹyọ kan tó filẹ̀ ọmọ Jonathan arọ kò lè bímọ kò lè joyè tẹ́ bá jẹ́ kí Ọlọ́run gan yín gbogbo owó tẹ́ ń wéṣì dànù lórí àwọn ọmọ yín tẹ́ rò pé bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe nǹkan gún mọ́ asán lórí asán ló máa jẹ́ torí Ọlọ́run á gbẹ̀san ó ti ní ká fi ẹ̀san sílẹ̀ fóun vengeance is mine saith the Lord àwa kọ́ la máa gbẹ̀san o ẹ̀san tí Ọlọ́run máa gbà lọ́wọ́ yín alékèǹkà ẹ jẹ́ bótóbótó nù yà tọmọtọmọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tẹ́ bá mọ bí Ọlọ́run ṣe ń rorí ẹ rí pé bí bẹ́ẹ̀ ṣe ń rò kọ́ ibi tẹ́ ń rorí sí ọ̀nà ògbàbẹ̀ lọ ọmọ mẹ̀kúnnù lẹ fẹ́ jẹ́ yà àwọn ọmọ yín á kàn dín nídìí yọ ẹ̀yin kan ẹ tọwọ́ bojú báyìí ẹ̀ ní rí omi tẹ́ bá là wá lẹ fẹ́ fi ṣe tutù by divine substitution ṣé ti gbọ́rú ẹ̀rí by divine substitution tí yín lẹ máa mú ṣẹ́gbọ́n tí mo sọ fún yín by divine substitution tẹ́ bá lẹ́ ẹ máa mẹ́nì ọláganwó yín ò ní ká ẹ jẹ́ bótóbótó nínú ìyà ẹ tí mọ́ ẹ ti rúgí oyin ẹ sọ fún bàbá tí pènì tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ tó níbẹ̀rù Ọlọ́run tó nípayọ̀ Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní pé àwọn lọ́ọ̀yà kan máa draft bọ́n ṣe máa pín Nàìjíríà o because Nàìjíríà yẹn máa fọ́mọ lórí ni o ẹ bá mi sọ fún pé Nàìjíríà yẹn ó máa fọ́mọ ní orí kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe sí ẹni tó bá ní ká má ṣe nǹkan wọn
Over his dead body, no mansion. Over his dead body. Kò dé sí nǹkan tó máa ṣe sí. So ẹ̀yin ọmọ ìyá mi, òun ni kí n sọ fún yín o. One of the more reasons tán láti tètè get àsìwà together nìyẹn. A lè bá Fúlàní ṣe. Ó ti ń pẹ́ tó ti ń dá gọ́mú so. Ó ti ń pẹ́ tó ti ń rí wa fín. Ọmọlúàbí wa tó gẹ́. Ó yẹ ká fi wọ̀n ń tán pè ní ọmọ Yorùbá. Touch me, I slap you. Ọlọ́run ò bínú sí. Ntọ́kùn lẹ́ǹsì ni. Àtijọ́ wọ ṣòkòtò kan náà. Àti bàbá Tinibu tó ń gbé wọn gẹ́gẹ́gẹ́ ní. Tó fẹ́ fi àwọn ọmọ wọn, tó fẹ́ fi dájọ́ fún wọn. Kán bí àwa gẹ̀ẹ́sì. Ọmọ wọn ni kò sí tó kàn wá. Ṣùgbọ́n tó bá láàlá, àwọn fẹ́ fi gẹ̀ẹ́sì. Ẹ̀rí wọ̀n ẹ bímọ bàbá Tinibu. Ẹ ti ní grandchildren. Táwọn ọmọ yóò bá tó ẹ̀kọ́ àwọn ọmọ grandchildren yín fún wọn. Kì í ṣe àwa lẹ máa fi ṣètùtù láti lè jókòó sórí àpèrè yẹn. Àwa kọ́. Gbogbo agbára tẹ bá ní gbogbo ẹ̀ ló máa wọ mí ni. Agbára òkùnkùn, agbára òkun, agbára ejò, agbára whatever. Kò tá agbára Ọlọ́run o. Torí náà, dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ yín o. Dẹ́ẹ̀dẹ́ bàbá Tinibu. Bàbá tí pain. Bàbá tí trouble, tí chaos, tí depression. Bàbá tí genocide on your watch. Ẹ wo gbogbo àwọn ọmọ Yorùbá tó ń kú. Àwọn ọmọ tó máa gbé orílẹ̀-èdè Yorùbá ga. Ẹ ń pa wọ́n sọnù. Èyí tẹ́ ẹ̀ pa sọnù wọ́n lọ kú sí orí Mediterranean. Ẹ wá ní ẹ̀yin ò mind. Ẹ̀yin ò mind. Ọlọ́run ló máa bà ṣe yín jẹ́. Bẹ́ ṣe fẹ́ bà ṣe àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá jẹ́. Olúwa adájọ́ fún yín. Ẹjọ́ yín. Supreme Court gan nílé yẹ̀wò. Ẹ ti gbé rísíkàtì síbẹ̀. Kí ló ń dánwò? Rádaràdà rédèrèdè. Òun gan ìtìjú ló máa gbèrè ìtìjú gbẹ̀yìn. Ẹ̀yin ní mọ̀kùnmọ̀kùn rádaràdà rédèrèdè. Ẹ̀yin ọmọ Yorùbá gidi. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Mo tún mú wá fún yín ni o. Another core reasons. One of the core reasons that lè bá Fúlàní ṣe ni wọn ò ní respect. They are not cultured. Èyí tó bá cultured nínú wọn, àwọn ọmọ Yorùbá ti gbé wọn sábẹ́, ó ti fẹ́ wọn. Ẹ̀yin oníranù, tẹ́ẹ̀rẹ́ èèyàn fẹ́ tẹ́ ní Fúlàní lẹ́fẹ́fẹ́. Ó di gbére. Ó di gbére fún yín. Wọ́n fi àwọn ọmọ yín ṣe, tọ́n bá sọ wọ́n di Boko Haram. Wọ́n á slaughter wọn fún yín. Ṣé àwọn tẹ́fẹ́ bá ṣe nìyẹn? Ìyẹn lóòrò ayò oníyà. Kò burú o. Àtàrẹwà àti ṣàgáyà ẹ máa jayé orí yín. Ìyà ló kù tẹ́ máa jẹ. Lẹ́yìn tẹ́ bá jẹ sàláàdì tán. Tẹ́ jẹ chicken tán. Ẹ jẹ gíráàsì lé lórí. Ẹ̀yin ọmọ Yorùbá gidi ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Wọ́n ní kí wọ́n ṣí yín létí ni pé kí n tún rán yín létí pé don't relent on your words. Fulani and Yoruba they will never stay together. They will never stay together. No matter how long they force the relationship, it will break because it's not of the Lord. It's not. Ẹ máa lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ọmọ Yorùbá. Tá bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò ní pẹ́ tamadé ilẹ̀ lérí o. Àwa náà ṣẹ̀ o. We have called good evil. We have called evil good. Ẹlẹ́jì ká lọ tọrọ. Aláàánú lọ́lọ́run. Aláàánú lọ́lọ́run wa, adáríjì wa. Á dẹ̀ gbé wa dé ilẹ̀ lérí. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ní ṣubú dànù. I'm always excited. In fact, I'm exhilarated to come out here and speak with us. So ẹ ṣé gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa dì wá mú. Àwọn èdìdí ò ní yẹ̀ wá mọ́lẹ̀. Àwọn alálẹ̀ wọ́n á support wa, wọ́n á mú wa dání, wọ́n fún wa lágbára, wọ́n fún wa lókun. Àwọn èdìdí ọ̀run á dè wá, ní jábọ́ ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́ni o. Ó di ìgbà kan náà. Ẹ ṣé, màá máa rí yín bá. Thank you so much. Stay blessed.
ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.